Arẹgbẹsọla di akọ̀wé ẹgbẹ́ alátakò Tinubu. Nígbà tí òjò bá ń rọ̀ tí kò tí ì dá, kí ẹnikẹ́ni má ṣe sọ pé òjò náà kò tó tàná o, nígbà tí kì í ṣe pé tọ̀hún mọ̀gbà tí èyí tó ń rọ̀ lọ́wọ́ yìí yóò tó dá. Bẹ́ẹ̀ ni òjò tó ń rọ̀ tí kò tí ì dá, kò sẹ́ni tó mọ iye ẹni tó lè pa o. Bí èèyàn bá wà nípò kan, kó má fi àwọn tí àdánwò ayé bá ṣe yẹ̀yẹ́ o, nítorí kò sí ẹni tó mọ irú àdánwò tí yóò padà wá bá òun. Ẹni tó bá mọ ọ̀gbẹ́ni Rauf Arẹgbẹsọla tó sì mọ irú àjọṣe ńlá kan tó wà láàrin òun àti aṣáájú Bọ́lá Ahmed Tinubu kò ní gbàgbọ́ láíláí pé irú ohun tó ń ṣẹlẹ̀ yìí yóò ṣẹlẹ̀ sí Arẹgbẹ àti ọ̀gá ẹ̀, àbí kí ọ̀gá kan tó lè sọ fáwọn èèyàn ẹ̀ pé tí Arẹgbẹ bá wọ yàrá kan tí wọ́n rí ọ̀bẹ lọ́wọ́ ẹ̀ tí wọ́n sì mọ̀ pé òun lòun wà nínú yàrá náà, kí wọ́n má dààmú ara wọn o. Arẹgbẹ kò ní pa òun, ó kàn mú ọ̀bẹ lọ́wọ́ láti fi ṣe nǹkan míì ni. Tàbí kí ọmọlẹ́yìn kan tó lè sọ pé tí ọ̀gá òun Tinubu bá ní kí òun pààyàn, tí òun sì lágbára láti ṣe bẹ́ẹ̀, òun yóò ti pa onítọ̀hún o. Lẹ́yìn tí àwọn bá ti pa á tán, lòun yóò ṣẹ̀ṣẹ̀ máa béèrè pé kí ni tọ̀hún ṣe. Bí ọ̀gá òun bá ṣàlàyé déédéé ni, bí kò bá sì ṣàlàyé déédéé náà ni. Tàbí níbo lẹ̀yin wà, níbo lẹ̀yin ń gbé nígbà tí Rauf Arẹgbẹsọla sọ pé lẹ́yìn Ọlọ́run Tinubu ló tún kàn kó tó kan ìyá àti bàbá òun. Nígbà náà tó ṣe pé Arẹgbẹsọla ni yóò gbẹ̀yìn sí ilé Tinubu ní bí aago 2 sí 3 òru, tàbí títí di bí aago 4 fẹ̀rẹ̀ kó tó ṣẹ̀ṣẹ̀ gba ilé tirẹ̀ lọ. Lójoojúmọ́ ayé yìí sì ni o. Níbẹ̀ ni wọn yóò sì ti jọ pinnu gbogbo ohun tí yóò bá ṣẹlẹ̀ lọ́jọ́ kejì. Kódà nígbà tí wọ́n ń ṣèjọba Èkó tí Arẹgbẹ jẹ́ kọmíṣánná lásán fún Tinubu. Gbogbo àwọn kọmíṣánná tó kù, gbogbo àwọn gómìnà pàápàá, gbogbo wọn ló mọ̀ pé Arẹgbẹ ni igbákejì Tinubu, àti pé tí kinní kan bá wà tí kò lọ́wọ́ Arẹgbẹ nínú lọ́dọ̀ Tinubu, yóò ṣòro kí kinní náà tó ṣeé ṣe. Bẹ́ẹ̀ bí kinní kan bá sì le tí ẹ̀rù ń ba ẹni tó ní pé Tinubu kò ní fọwọ́ sí, nígbà tí Arẹgbẹ bá ti mọ̀ kinní náà yóò ṣeé ṣe gbẹ̀yìn ni. Títí dórí àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú wọn ni wọ́n mọ̀ pé Arẹgbẹ nìkan ló lè gba nǹkan lọ́wọ́ Tinubu. Bẹ́ẹ̀ ló sì lè fún àwọn èèyàn láṣẹ láti máa ṣe nǹkan kan lọ, kódà nígbà tí kò tí ì gbàṣẹ lọ́wọ́ Tinubu. Ó ti mọ̀ pé òun yóò gba àṣẹ náà tó bá yá. Báwo lèèyàn yóò ṣe wá lè sọ síta, tàbí etí wo ni yóò gbọ́ pé Rauf Arẹgbẹsọla kan náà lónìí yìí ló wà nínú ẹgbẹ́ tó jẹ́ olórí ẹgbẹ́ alátakò fún Bọ́lá Tinubu? Kì í ṣe pé ó jẹ́ ọmọ ẹgbẹ́ náà nìkan ni o, òun ni wọ́n fẹ́ fi ṣe akọ̀wé wọn, akọ̀wé tí gbogbo agbára wà lọ́wọ́ ẹ̀ pátá. Ohun tó sì mú ọ̀rọ̀ náà ṣòro láti mọ bí wọn yóò ti dá sí fáwọn tí wọ́n ń wòye ọ̀rọ̀ náà ni pé àwọn tí wọ́n kó ara wọn jọ yìí wọn kò fi bò, wọn kò sì fi ọ̀rọ̀ sí abẹ́ ahọ́n sọ. Tinubu ni wọ́n ní àwọn fẹ́ yọ kúrò nípò ẹ̀. Tinubu ni wọ́n ń torí ẹ̀ kó ara wọn jọ. Bó bá jẹ́ ìgbà kan ni, èpè burúkú ni Arẹgbẹ yóò máa ṣẹ́ fún wọn níbi yòówù tó bá ti pàdé wọn tàbí tó bá ti gbọ́ orúkọ wọn. Kì í ṣe pé yóò ní òun kò lè bá wọn ṣe láíláí kọ́, yóò ní gbogbo ẹni tó bá ń bá wọn ṣe pàápàá ọ̀tá òun ni wọ́n. Bẹ́ẹ̀ ni kì í ṣe Tinubu nìkan ni Arẹgbẹ yóò ṣe eléyìí sí. Ẹnikẹ́ni tó bá jẹ́ ọmọ Yorùbá tí àwọn kan bá ń torí ẹ̀ di irú ọ̀tẹ̀ tó lágbára báyìí ni. Àmọ́ ní báyìí Arẹgbẹ ni akọ̀wé ẹgbẹ́ àwọn alátakò Tinubu. Nǹkan mà dé o. Ìgbà kan ti wà nílẹ̀ yìí o tó jẹ́ gbogbo ẹni tó bá ń ṣe PDP, tó ń ṣe ANPP lọ́mọ Yorùbá, tàbí tó sà ń ṣe ẹgbẹ́ míì tí kì í ṣe AD, ìyẹn Alliance for Democracy, tàbí AC, Action Congress, tàbí ACN, Action Congress of Nigeria, tàbí APC, All Progressive Congress. Tọ́hún kò ní orúkọ méjì ju ọmọ Akíntọ́lá lọ lọ́dọ̀ Arẹgbẹ. Bẹ́ẹ̀ ẹni tí wọ́n bá fẹ́ bá tiẹ̀ jẹ́ nídìí òṣèlú nílẹ̀ Yorùbá, orúkọ tí wọ́n máa ń sọ wọ́n tí wọ́n yóò sì so mọ́ wọn lọ́rùn nìyẹn kí wọ́n tó pa wọ́n. Wọ́n ti mọ̀ pé ẹnikẹ́ni tí wọ́n bá ti fi hàn àwọn ọmọ Yorùbá pé ọ̀tá Awólọ́wọ̀ ni, tàbí pé kò sí nínú àwọn tí wọ́n tẹ̀lé Awólọ́wọ̀ nígbà ayé ẹ̀, wọ́n ti mọ̀ pé àwọn ọmọ Yorùbá yóò kórìíra ẹni náà, wọn kò sì ní í lọ sínú ẹgbẹ́ tó bá ń ṣe. Ní gbogbo ìgbà tí àwọn Lágúnsóyè Òyìnlọ́lá ń ṣe PDP, ní gbogbo ìgbà tí àwọn olóògbé Olúṣẹ́gun Àgàgú
àti Àlàó Akálà pẹ̀lú àwọn alààyè bíi Ṣẹ́gun Òní, Bọ̀dé George àtàwọn míì bẹ́ẹ̀ wà nínú ẹgbẹ́ náà. Níbikíbi tí ẹ bá ti rí Arẹgbẹ, ó ti ní orúkọ tó fún wọn. Orúkọ náà sì ni pé àwọn ọmọ Akíntọ́lá tí wọ́n ń ṣèjọba ilẹ̀ Yorùbá nìyẹn. Bó tiẹ̀ jẹ́ pé àwọn bíi Gbẹ́ngà Daniel, Lágùn Òyìnlọ́lá, Omíṣore àtàwọn míì bẹ́ẹ̀ sáré wọ inú APC tí wọ́n tún sáré jáde, síbẹ̀ lójú Arẹgbẹ ọmọ Akíntọ́lá ni wọ́n. Ẹni tó ń bú àwọn ọmọ Yorùbá bẹ́ẹ̀ yẹn, kí ni yóò wá ṣe nígbà tó bá rí àwọn ọmọ Haúsá tàbí Ìgbò bíi David Mark, Atiku Abubakar, Aminu Tambuwa, Rotimi Amechi, Nasiru El-RUFAI àtàwọn míì bẹ́ẹ̀? Arẹgbẹ yóò bínú gbọdọ ni o, nítorí èèwọ̀ ni kì í bá ẹnikẹ́ni tó bá ti wà nínú PDP ṣe. Ọmọ àlùmáǹjìrí tàbí ọ̀dàlẹ̀ ni wọ́n máa ń jọ lójú ẹ̀. Ohun tó fa ìyanu ní ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ kejì oṣù kejì tá a wà yìí nìyẹn, nígbà tí ìròyìn bẹ̀rẹ̀ sí jáde láti kùtùkùtù òwúrọ̀ pé àwọn ẹgbẹ́ tuntun tí wọ́n fẹ́ gbàjọba lọ́wọ́ Tinubu ti yan alága o, pé David Mark ni wọ́n yàn, wọ́n sì mú akọ̀wé pàápàá, ìyẹn ọ̀gbẹ́ni Raufu Arẹgbẹsọla. Arẹgbẹsọla wo nìyẹn? Wọ́n ní Raufu kan náà ni o. Nígbà náà ni àwọn èèyàn kò mọ ohun tí wọ́n lè wí tàbí orin wo lèèyàn ń kọ sí gbẹ̀du ju èrò wá wòran lọ. Pàápàá nígbà tí wọ́n gbé ìwé tí òun Arẹgbẹ kọ jáde níbi tó ti ń fi òkú ọ̀rọ̀ ránṣẹ́ sí Tinubu. Kò sí ẹni tí kò yà lẹ́nu pé Arẹgbẹ yóò wà nínú ẹgbẹ́ òṣèlú kan tí yóò sì máa ránṣẹ́ sí Tinubu, tí yóò sì wà nínú àwọn tí wọ́n múra láti gbàjọba lọ́wọ́ Tinubu. Ọmọ Yorùbá, ọ̀rọ̀ náà le gan ni o. Arẹgbẹsọla kọ sínú ọ̀rọ̀ tó sọ láti gba ipò akọ̀wé ẹgbẹ́ wọn tuntun yìí pé ìjọba tó wà lóde báyìí kò dáa, àti pé àwọn ẹgbẹ́ òṣèlú tí wọ́n ń ṣèjọba yìí, ẹgbẹ́ tí kò ní àtinúdá tàbí àfọkànrán ohun tí wọ́n fẹ́ ṣe gan ni wọ́n, àti pé ohun tí wọ́n ń pè ní ẹgbẹ́ òṣèlú ní ẹgbẹ́ tí àwọn tí wọ́n bá ń ṣèjọba yóò máa tẹ̀lé òfin ẹ̀, tí wọ́n yóò sì máa lo ẹgbẹ́ náà láti fi mú ìdàgbàsókè bá ìlú, tí kò lè jẹ́ ohun tí ẹnìkan péré bá ti wí náà ní gbogbo àwọn tó kù gbọ́dọ̀ tẹ̀lé. Ẹgbẹ́ tó gbọ́dọ̀ fààyè sílẹ̀ fún ọ̀rọ̀ ẹnu àti ìdàgbàsókè èkó wa ni. Lọ́rọ̀ kan, òwe nìyí fún àwọn tí wọ́n ń ṣèjọba báyìí pé ẹnìkan náà ló ń pa gbogbo àṣẹ fún wọn. Bẹ́ẹ̀ ni Arẹgbẹ ní kò yẹ kí irú ẹ̀ máa ṣẹlẹ̀. Níbi tí ọ̀rọ̀ náà dùn mọ́ nínú dé, Arẹgbẹ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n yàn án sípò yìí, kò sì fi bò rárá pé òun ti ṣe tán láti ṣe iṣẹ́ òun bí iṣẹ́ tí àwọn èèyàn yóò sì rí àṣeyọrí àwọn. Àṣeyọrí wo ni Arẹgbẹ yóò ṣe nínú ẹgbẹ́ yìí ju kí wọ́n yọ Tinubu lọ? Àṣeyọrí tó lè nítumọ̀ sí òun àti àwọn tí wọ́n jọ ń ṣe náà nìyẹn. Ohun tó sì ń jẹ́ kí àwọn èèyàn kọ ha nìyẹn. Lóòótọ́, àwọn ẹ̀ka ẹgbẹ́ ADC kan ti jáde lẹ́sẹ̀kẹsẹ̀ tí orúkọ Arẹgbẹ bọ́ síta bí akọ̀wé. Wọ́n ní àwọn kò fẹ́ Arẹgbẹ gẹ́gẹ́ bí akọ̀wé àwọn. Àwọn ò lè jẹ́ kó jẹ́ akọ̀wé nítorí ètò ti wà nílẹ̀ tí àwọn ń tẹ̀lé, àti pé ADC kì í ṣe ẹgbẹ́ tí ẹnìkan lè déédéé jókòó síbi kan tí yóò máa pàṣẹ. Wọ́n ní bí Arẹgbẹ yóò bá ṣe akọ̀wé, ó ní ìgbésẹ̀ tó gbọ́dọ̀ gbé, ó sì lóhun tó gbọ́dọ̀ ṣe. Ohun tí kò tí ì yé èèyàn ni bí àwọn tó ń sọ̀rọ̀ yìí ṣe kọ̀wé pé àwọn ò fẹ́ adelé akọ̀wé tí àwọn ọ̀gá àwọn ṣẹ̀ṣẹ̀ yàn, ìyẹn Arẹgbẹ, àmọ́ tí wọn yóò sinmi lórí orúkọ ti David Mark nígbà tó jẹ́ ọ̀nà kan náà àti ọjọ́ kan náà ni wọ́n jọ yan àwọn méjèèjì. Bóyá ohun tó ń bà wọ́n lẹ́rù ní orúkọ Arẹgbẹ, torí bí èèyàn bá ro ọjọ́ orí David Mark tó jẹ́ ọmọ ọdún 77, àfàìmọ̀ kó má jẹ́ Arẹgbẹ gan ni yóò máa pàṣẹ ẹgbẹ́ tí wọ́n fẹ́ fi yọ Tinubu yìí. Ó ṣeé ṣe kó jẹ́ ohun tí àwọn ọmọ ADC tí wọ́n bínú sí orúkọ Arẹgbẹ ń rò lọ́kàn wọn nìyẹn. Àmọ́ ju gbogbo ẹ̀ lọ, ẹgbẹ́ ADC àti àwọn alájọṣepọ̀ wọn tí wọ́n fẹ́ lé Tinubu nípò ẹ̀, Arẹgbẹ ni wọ́n mú bí akọ̀wé wọn o. Òun náà sì ti gbà bẹ́ẹ̀ láti máa ṣe akọ̀wé ọ̀hún. A jẹ́ pé ìjà náà yóò milẹ̀ nígbà tó jẹ́ ọ̀pọ̀ àṣírí Tinubu ni Arẹgbẹ mọ̀, tí Tinubu náà sì mọ ọ̀pọ̀lọpọ̀ àṣírí Arẹgbẹ. Níbo ni ọ̀rọ̀ náà yóò wá padà já sí? Àwọn kan ti ní ọ̀rọ̀ náà kò ṣeé máa bu Arẹgbẹsọla nìkan lé lórí o. Wọ́n ní púpọ̀ wà lọ́wọ́ Tinubu náà. Wọ́n ní ohun tó ṣẹlẹ̀ lásìkò Ọbáfẹ́mi Awólọ́wọ̀ gan-an tó sì di ìjà ní gbogbo Western Region àti ilẹ̀ Yorùbá yíkáyíká nìyẹn o. Pé lóòótọ́ Awólọ́wọ̀ ló mú Akíntọ́lá jáde tó sì fún lórúkọ rẹpẹtẹ. Àmọ́ nígbà tí èdè àìyedè dé tí wọ́n bi Awólọ́wọ̀ tí kò gbọ́ ni Akíntọ́lá náà yíjú padà sí i
tó sì lọ bá àwọn ọ̀tá ẹ̀ ṣe ohun tí wọ́n sì fi rí i mú nìyẹn tí Yorùbá kò sì bọ́ nínú ẹ̀ títí dòní. Wọ́n ní bó bá jẹ́ Tinubu ti dáríjì Ràúfù ni tí kò sì fi sílẹ̀ kó máa ráre kiri nídìí òṣèlú, kò sí bí ìbá ti ṣe lọ bá àwọn alátakò ẹ̀ ṣe. Àwọn míì kò gbà bẹ́ẹ̀ ṣá o, wọ́n ní ráúráú lásán nìyẹn o, pé ọ̀gá ẹni lọ̀gá ẹni, èèyàn ò sì gbọ́dọ̀ dalẹ̀ ọ̀gá ẹ̀, pé ìwà tí Arẹgbẹ ń hù yìí ìwà ọ̀dàlẹ̀ gbáà ni. Agbọ́n ló ń sẹ́ tí oyin pàápàá ń sẹ́ yìí o. Agbọ́n ní òun kọ́ lòun ta olóko, oyin náà ní kì í ṣe òun lòun ta. Ojú olóko ló sì wú kùlùbùkùlùbù yìí. Ìkan ló sàtà nínú àwọn méjèèjì. Ta ló lẹ̀bi ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o? Ṣé ohun tí Arẹgbẹ fẹ́ jẹ ló ń wá lọ sọ́dọ̀ àwọn Àtíkù ni, àbí ó fẹ́ gbẹ̀san lára Tinubu? Níbo lọ̀rọ̀ náà yóò wá já sí fún Yorùbá? Àfi ká joyè ààrò tó fẹ̀yìntì tó ń wò ṣe ìdáná bí igi imú tó dorí kodò tó ń wò ṣe ara. Kí ni àwọn ṣàṣẹ ń rúgbó bọ̀ ni o? Bó bá jáde síta kálukú ni yóò rí i. Ọláìwọlá alága ló yí ọ̀rọ̀ àjọṣe àwọn olóṣèlú wọ̀nyí wò fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. Ẹ kú kalẹ̀.